kómi yọ lọ́wọ́ ìjínigbé àti ìdigunjalè bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ìbábẹ́yìn yọ lórílẹ̀‐èdè Romania ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ló ṣàlàyé ohun ojú rí. Kàyéfì akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá kan jẹ́ fífi ìgbóró òfin gbé fẹ̀sùn pé ó gbé ọmọ tuntun ọmọ ìkókó tó bí jù sínú igbó ní Nasarawa. Ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó nílẹ̀ wa Nàìjíríà kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5. Àṣírí tú o, ọkùnrin tó pe ara rẹ̀ ní Obi of Lagos ká bòròbòrò lágọ̀ọ́ ọlọ́pàá nípa jìbìtì tó fẹ́ lù. Boko Haram lé mi kúrò nílé, ọwọ́ ẹ̀kún omi ni mo bọ́ sí lájò, kò sí ilé tàbí dúkìá kankan mọ́. Àwọn èèyàn ìlú Maiduguri sọ ohun tí ìṣẹ̀lẹ̀ omíyalé sọ wọ́n dì lọ́dún tó kọjá. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Orí ló kómi yọ lọ́wọ́ ìjínigbé àti ìdigunjalè bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ìbábẹ́yìn yọ lórílẹ̀‐èdè Romania ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ló ṣàlàyé ohun ojú rí. Àgbà òǹkọ̀wé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ṣàlàyé bí orí ṣe kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìdigunjalè nílùú Bucharest lórílẹ̀‐èdè Romania. Ṣóyínká sọ èyí nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn PM News sọ̀rọ̀ lọ́jọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2025 nílùú Èkó. Ó ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó ní òun kò rò pé ẹ̀rù lè ba òun bóun ṣe balẹ̀ sí ìlú Bucharest ní òru ọ̀gànjọ́ ọjọ́ náà. Ṣóyínká ní òun pẹ́ dé sí ìlú náà tí òun kò sì lè dé bá ayẹyẹ tí wọ́n gbé kalẹ̀ láti kí òun káàbọ̀ ní pápákọ̀ òfurufú. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tẹ̀síwájú pẹ̀lú àlàyé rẹ̀ pé lẹ́yìn náà ni òun tún gbé ọkọ̀ tí òun sì mórí lé ilé ìtura Novotel tó jẹ́ ibi tí òun máa dé sí, ṣùgbọ́n awakọ̀ tó gbé òun yà sí ọ̀nà mìíràn tí ọ̀nà ọ̀hún sì dá páro, kò sí ẹnikẹ́ni níbẹ̀. Ó ní ó kù ìṣẹ́jú díẹ̀ sí aago kan lóru ni awakọ̀ náà mú ẹ̀rọ POS jáde tó sì ní kí òun ó tẹ píìnì òun sínú POS náà. Ṣóyínká ní fún bí ìṣẹ́jú 15 ni òun fi ń dágbọ́n mọ̀ọ́mọ̀ tẹ píìnì tó jẹ́ àyédèrú pẹ̀lú èròǹgbà pé ẹnìkan yóò wá gba òun sílẹ̀, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni níbi tí awakọ̀ náà gbé òun lọ. Ṣóyínká ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó fa àríyànjiyàn láàrin rẹ̀ àti awakọ̀ ọ̀hún tó sì ń tẹnumọ́ pé kí òun fi píìnì òun sínú ẹ̀rọ POS náà. Ṣóyínká ní awakọ̀ náà padà rí owó yọ látinú àpò àsùnwọ̀n owó òun, ṣùgbọ́n òun kò yẹ̀ wò bóyá wọ́n dá owó náà padà sí àkáǹtì òun tí ó sì padà gbé òun lọ sí òtẹ́ẹ̀lì náà. Ṣóyínká ní pẹ̀lú ìbẹ̀rùbojo yìí ni wọ́n padà wá gbé òun lọ síbi ayẹyẹ tí òun wá fún lórílẹ̀‐èdè náà tó wáyé nílùú Sibiu. Igi àràbà ni Akínwándé Olúwọlé Babátúndé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká nílẹ̀ wa Nàìjíríà àti lẹ́yìn odi. Ọ̀pọ̀ èèyàn ló mọ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire àti ọmọ Nàìjíríà. Ọmọ bíbí ìlú Ìsàrà Rẹ́mọ ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká jẹ́ tó sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọmọ 6 tí ìyá rẹ̀ bí ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Wọ́n bí ọ̀jọ̀gbọ́n Ṣóyínká lọ́jọ́ 13 oṣù keje ọdún 1934. Ọgbà inú ilé ìjọsìn Anglican ni Wọlé Ṣóyínká gbé ní kékeré tó sì ń kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn Kristẹni lọ́dọ̀ àwọn òbí rẹ̀. Ó jẹ́ olùfọkànsìn àlùfáà ìjọ Anglican àti adarí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà. Àmọ́ bó ṣe ń kọ́ èyí náà ló tún ń kọ́ ìmọ̀ nípa àṣà àti ẹ̀sìn Yorùbá lọ́dọ̀ bàbá rẹ̀. Wọlé Ṣóyínká ni ọmọ ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ tó kọ́kọ́ gba àmì ẹ̀yẹ Nobel Prize nínú ìmọ̀ literature lọ́dún 1986. Ó ka ìwé nílẹ̀ yìí bí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Abẹ́òkúta àti girama ní Abẹ́òkúta kó tó lọ sí Government College Ìbàdàn kó tó mórílé òkè òkun fún ilé ìwé gíga fásitì University College and University of Leeds, England. Lókè òkun ó mú àjò iṣẹ́ pọ̀n pẹ̀lú Royal Court Theatre London níbi tí ó ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé tó sì ṣe àgbéjáde rẹ̀ ní Nàìjíríà àti lókè òkun. Kàyéfì akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá kan jẹ́ fífigbóró òfin gbé fẹ̀sùn pé ó gbé ọmọ tuntun ọmọ ìkókó tó bí jùnù sínú igbó ní Nasarawa. Ọ̀dájú abiyamọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa fi ìgbóró òfin gbé arábìnrin kan fẹ̀sùn pé ó gbé ọmọ tuntun ọmọ ìkókó tó bí jùnù sínú igbó kan ní ìjọba ìbílẹ̀ Akwanga nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọmọ ìkókó náà
tí wọ́n wé láṣọ ni wọ́n ṣàwárí lẹ́bàá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan lópòpónà AA Koto ní Akwanga lọ́jọ́rú Wednesday. Àwọn olùgbé ìlú náà ni wọ́n ṣàwárí ọmọ ìkókó náà láàyè tí wọ́n sì ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó. Ẹni tó ń fìdí ìfigbóró òfin gbé ọ̀hún múlẹ̀ fáwọn akọ̀ròyìn ní Láfíà lọ́jọ́bọ̀ Thursday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Rahman Nanzel sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti pàṣẹ kí wọ́n taari ẹjọ́ náà lọ sí ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti ìjìyà. Akẹ́kọ̀ọ́ náà ni wọ́n fura sí pé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá níléèwé gíga olùkọ́ni NCE ní Akwanga. Ìpele àṣekágbá ni akẹ́kọ̀ọ́bìnrin náà wà. Ìṣẹ̀lẹ̀ náà ló bá àwọn olùgbé ìlú lójijì tí ọ̀pọ̀ nínú wọn sì gbarata lórí bí akẹ́kọ̀ọ́bìnrin náà ṣe gbé ọmọ ìkókó rẹ̀ tó bí jù sínú igbó. A ó rántí pé lóṣù keje, àgbẹ̀ kan nílùú Kamba níjọba ìbílẹ̀ Dandi nípínlẹ̀ Kebbi dóòlà ọmọbìnrin ìkókó kan tí wọ́n sin láàyè lóko rẹ̀. Àgbẹ̀ náà Kabiru Kamba sọ wípé ó fura pé nǹkan kan rú lóko rẹ̀. Níṣe ló ké sí àwọn ọlọ́kadà láti bàgbẹ́lẹ̀. Níṣe ni wọ́n ṣàwárí ọmọ ìkókó tí wọ́n faṣọ wé tó sì ń ké tó sì tún wà láàyè síbẹ̀. Kí amọ́sá ni Kamba fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló ti di lemọ́lemọ́ báyìí nípa gbígbé ọmọ ìkókó jù sínú igbó, gbé ọmọ sójú gọ́tà àti orí àkìtàn, èyí tó kù díẹ̀ káàtó. Àwọn dókítà oníṣègùn òyìnbó nílẹ̀ wa Nàìjíríà kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5. Ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn ní Nàìjíríà NAD ti kéde ìyanṣẹ́lódì láti lè jẹ́ kí ìjọba ṣe àwọn nǹkan tí wọ́n ń béèrè fún. Ìyanṣẹ́lódì oníkìlọ̀ náà tí wọn yóò ṣe fún ọjọ́ 5 ni ẹgbẹ́ NAD sọ pé yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì ọjọ́ 12 oṣù kẹsàn-án yìí. Akọ̀wé àgbà ẹgbẹ́ náà ẹ̀ka ti ìlú Àbújá Agbo Afon ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tí ó fi síta lọ́jọ́bọ̀ ọjọ́ 11 oṣù kẹsàn-án níbi ìpàdé orí ayélujára tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ NAD ṣe lálẹ́ ọjọ́rú mọ́jú ọjọ́bọ̀ ni wọ́n ti fẹnukò lórí ìgbésẹ̀ yìí. Ṣáájú ni ààrẹ ẹgbẹ́ NAD Ọ̀súndàrà Zenith ti sọ lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí pé ẹgbẹ́ náà ń gbèrò láti dá iṣẹ́ sílẹ̀ láwọn ilé ìwòsàn ìjọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí ìjọba wá nǹkan ṣe sí àìgbáyégbádùn àwọn dókítà lẹ́nu iṣẹ́ àti àìsí iná ọba tó dúró láti fi ṣiṣẹ́. Àwọn nǹkan míì tí ẹgbẹ́ àwọn dókítà fi kéde ìyanṣẹ́lódì ní ìjáwálẹ̀ ìwé ẹ̀rí wọn, owó àjẹmọ́nú tó kéré àtàwọn nǹkan míì. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ àwọn dókítà nílé ìwòsàn ìjọba ẹ̀ka ìlú Àbújá ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 7 ní tiwọn láti ọjọ́ Ajé ọjọ́ 8 oṣù kẹsàn-án yìí. A ó rántí pé ìyanṣẹ́lódì tí àwọn dókítà ilé ìwòsàn ìjọba àpapọ̀ ìyẹn Association of Resident Doctors NAD gùnlé lọ́dún 2024 ṣàkóbá fún àwọn èèyàn tó nílò ìtọ́jú nílé ìwòsàn. Ọ̀pọ̀ àwọn aláàárẹ̀ ló ń kọminú pé àwọn kò rí dókítà tọ́jú àwọn látàrí ìyanṣẹ́lódì náà. Àwọn dókítà ní àwọn gùnlé ìyanṣẹ́lódì láti jẹ́ kí ìjọba àpapọ̀ jí gìrì sí gbígba ìtúsílẹ̀ ọ̀kan lára wọn, dókítà Ganiyat Popoola tó ti wà ní àkàtà àwọn ajínigbé láti inú oṣù kejìlá ọdún 2023. Ọ̀pọ̀ àwọn aláìsàn ní ilé ìwòsàn Aminu Kano Hospital ló ti ń wá ìtọ́jú lọ sí àwọn ilé ìwòsàn aládàáni. Ọkùnrin kan tó gbé aláìsàn lọ sílé ìwòsàn náà ni àwọn dókítà kò ṣe ìtọ́jú èèyàn òun. Ó ní wọ́n sọ fún òun pé àwọn yanṣẹ́lódì àti pé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nìkan ni àwọn lè mójútó báyìí. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà sọ nígbà náà pé inú àwọn kò dùn lórí ìpinnu àwọn ọmọ ẹgbẹ́ dókítà tó ń gbé nínú ọgbà ilé ìwòsàn ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 2. Iléeṣẹ́ ètò ìlera sọ pé kò tọ́ bí àwọn dókítà náà ṣe yan ìṣẹ́lódì. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ètò ìlera Ado Bako fi síta, ó ní ìjọba ti ṣetán láti ṣàmúlò òfin kò sí iṣẹ́ kò sí owó fún gbogbo ọjọ́ tí ìyanṣẹ́lódì náà bá fi wáyé. Nǹkan tí èyí túmọ̀ sí ni pé ìjọba yóò yọ gbogbo owó iye ọjọ́ tí àwọn dókítà náà kò fi ṣiṣẹ́ kúrò lára owó oṣù wọn. Àṣírí tú o! Ọkùnrin tó pe ara rẹ̀ ní Obi of Lagos ká bòròbòrò lágọ̀ọ́ ọlọ́pàá nípa jìbìtì tó fẹ́ lù. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ní ọkùnrin tí ọwọ́ tẹ̀ pé ó ń pe ara rẹ̀ ní Obi of Lagos Chibuike Azubuike ti jẹ́wọ́ pé ayẹyẹ ìfinijoyè tó gbé kalẹ̀ jẹ́ nǹkan tó fẹ́ fi lu àwọn èèyàn ní jìbìtì ni o. Iléeṣẹ́
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sí aṣọ lójú ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tí igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà Babáṣèyí Olúṣèyí fi síta lọ́jọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2025. bẹ́ẹ̀ bá gbàgbé Azubuike ẹni ọdún márùndínláàádọ́rin ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ pé ó ń pe ara rẹ̀ ní Obi of Lagos, èyí tó túmọ̀ sí ọba ìlú Èkó. ọwọ́ tẹ Azubuike ní ọjọ́rú Wednesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 pẹ̀lú àwọn mẹ́ta míì lásìkò tí wọ́n ń gbáradì fún ayẹyẹ ìfinijoyè náà tí wọ́n ní wọ́n fẹ́ fi lu àwọn èèyàn ní jìbìtì. gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àtẹ̀jáde náà, Azubuike àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ló ń gbáradì láti kó owó tó tó 1.5 billion naira jọ láti fi kọ́ ààfin fún Obi of Lagos. lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2025 ní gbọ̀ngàn Apple Hall ní Amúwo Ọ̀dọ̀fin nílùú Èkó. Olúṣèyí ní Azubuike jẹ́wọ́ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé ayẹyẹ ìfinijoyè náà lòun gbé kalẹ̀ láti lu àwọn èèyàn ní jìbìtì. ó tún jẹ́wọ́ pé òun kì í ṣe onímọ̀ ẹ̀rọ tó yanrantí gẹ́gẹ́ bí òun ṣe ti ń pe ara òun. ó fi kún pé Azubuike gbé ìgbésẹ̀ náà láì fi tó iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìfinijoyè nípínlẹ̀ Èkó létí. ṣáájú ni ẹgbẹ́ ìṣọ̀kan ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re ló ti kóró ojú sí bí ọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Chibuike Azubuike, ẹni tó kéde pé òun fẹ́ jẹ Obi ti ìlú Èkó. ẹgbẹ́ Afẹ́nifẹ́re kóró ojú sí ìgbésẹ̀ náà tó sì ṣàpèjúwe rẹ̀ bí èyí tí kò ní mú ọpọlọ dání rárá. Ọláwálé Osun, ọ̀kan lára àgbààgbà nílẹ̀ Yorùbá tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Osun ní ìlú kọ̀ọ̀kan ní ètò nípa bí wọ́n ṣe ń ṣe ìdarí ìlú àti àṣà, ṣùgbọ́n ìgbésẹ̀ jíjẹ Obi nílùú Èkó dàbí pé kí èèyàn dìde láti ilẹ̀ Yorùbá pé òun fẹ́ lọ jẹ olóòtú ìjọba ilẹ̀ ọba UK. ó ní àwọn máa jẹ́ kí wọ́n mọ̀ pé ìgbésẹ̀ náà kò ṣeé ṣe rárá. ó ní tẹ́lẹ̀ ni àwọn máa ń sọ pé àwọn kò fẹ́ ìjàngbọ̀n, ṣùgbọ́n èyí kì í ṣe ìjàngbọ̀n, ìjàfẹ́tọ̀ọ́ ara ẹni àti ìjàgbara ni. ó sún ní ìdí tí èyí fi ń wáyé ni pé ọ̀pọ̀ àròsọ ló dá lórí pé ìlú Èkó kì í ṣe ìlú ẹnikẹ́ni. ó ní ǹjẹ́ òun lè lọ sí ìlú Aba ni kí òun ó sọ pé Aba kì í ṣe ìlú Ìgbò tàbí kì í ṣe ìlú ẹnikẹ́ni. ó ní ńṣe ni wọ́n fi ọ̀bọ lọ Yorùbá nítorí a gba gbogbo èèyàn láàyè pé kí wọ́n wá sí ìlú wa láti wá ṣe oríire. àwọn náà ní ìlú wọn tí àwọn èèyàn ti ń ṣe oríire. wọ́n ní Aba, wọ́n ní Onitsha tí wọ́n ti ń tajà tí ẹnikẹ́ni kò sì bá wọn du nǹkan yìí, ṣùgbọ́n èyí dàbí pé wọ́n fi ọwọ́ rẹ́ èèyàn ní imú. ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé Yorùbá yóò kọ ìyí fún ẹni tó pe ara rẹ̀ ní Obi of Lagos náà. ẹ̀wẹ̀, orí adé kan nípínlẹ̀ Ọ̀ṣun, Olúkòsì ti Ìlúkòsì Ìjẹ̀ṣà, ọba Ọmọ́tóyọ̀sí Báyọ̀ Akínlẹ́yẹ ti fárígá lórí ìgbésẹ̀ bí ọkùnrin ẹ̀yà Ìgbò náà Chibuike Azubuike ṣe fẹ́ fi ara rẹ̀ jẹ oyè Obi of Lagos. ọba Akínlẹ́yẹ pín fọ́nrán tó ti ń fi ìbínú rẹ̀ hàn lórí ìkéde tí Obi of Lagos gbé síta láti fi kéde ìfinijoyè rẹ̀ ní agbègbè Amúwo Ọ̀dọ̀fin nípínlẹ̀ Èkó. ó ní òun yóò pe Obi ọ̀hún lẹ́jọ́ tí òun yóò sì tún dá ọ̀rọ̀ náà sílẹ̀ nínú ìpàdé lọ́balọ́ba. ó ní òun ti ké sí àwọn ikọ̀ pé kí wọ́n pe ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Chibuike Azubuike tó ń pe ara rẹ̀ ní Obi of Lagos lẹ́jọ́. ó ní ìwà ọkùnrin náà tako àṣà àwọn èèyàn wa tí kò sì ní lọ bẹ́ẹ̀. ọba Akínlẹ́yẹ kọ ọ̀rọ̀ náà sójú òpó Twitter rẹ̀. wàyí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ fún ọkùnrin ọ̀hún tí ó pe ara rẹ̀ ní Obi of Lagos tó fẹ́ jọba lẹ́kọ̀ọ́ pẹ̀lú fífi 1.5 billion naira kọ́ ààfin rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti mú ọkùnrin náà fún bí ó ṣe fi ara rẹ̀ jẹ oyè tó sì ń pe ara rẹ̀ ní Obi ti ìlú Èkó. Azubuike ẹni ọdún márùndínláàádọ́rin ní ọwọ́ tẹ̀ pẹ̀lú èèyàn mẹ́ta lásìkò tí wọ́n fi ara wọn jẹ oyè ní ìlànà tí kò bá òfin mu. iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn tí ó dàbí pé ìfinijoyè ọ̀hún fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọ̀dọ́ lórí ayélujára. Azubuike ẹni tó wá láti ìlú Obodoku ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìdí-Àtọ̀ nípínlẹ̀ Imo ní ọwọ́ tẹ̀ pẹ̀lú olóyè Chibuzo ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́ta 57, olóyè Martins Nwaudika ẹni ọdún márùndínláàádọ́rin 65 àti Ikechukwu Franklin Nnadi ẹni ọdún mọ́kànlélógójì 41. ọwọ́ ẹ̀kún omi ni mo bọ́ sí lájò, kò sí ilé tàbí dúkìá kankan mọ́. àwọn èèyàn ìlú Maiduguri sọ ohun tí ìṣẹ̀lẹ̀ omíyalé sọ wọ́n dì lọ́dún tó kọjá. ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tuntun tó ti ń rúgbó bọ̀ báyìí nílùú Maiduguri ní apá àríwá ìlà oòrùn Nàìjíríà
tẹ́ ò bá gbàgbé ọdún tí ó kọjá ní òjò rọ̀ títí níbẹ̀ tí kò sì tètè dá, èyí tó mú adágún odò dam kan kún àkúnfàyà tí omi sì gba gbogbo agbègbè Maiduguri kan nígbà náà. Lọ́wọ́ báyìí inú ìpayà ní ọ̀pọ̀ olùgbé Maiduguri tí kò tí ì bọ́ nínú ìdààmú ẹ̀kún omi ọdún tó kọjá tún wà, pẹ̀lú èrò pé ó ṣeéṣe kí omi tún kún bíi ti ọdún tó lọ nílùú náà. Tí a ò bá tún gbàgbé, ó kéré tán èèyàn 37 ló kú nínú ẹ̀kún omi tó wáyé lọ́jọ́ náà. Mílíọ̀nù méjì èèyàn ló sì fi ilé wọn sílẹ̀ lẹ́yìn tí ìparun dé bá ilé àti ọ̀nà títí kan okòwò, oko tí wọ́n ti ń ṣe ọ̀gbìn àti gbogbo dúkìá tí wọ́n ní. Nínú wàhálà náà ni obìnrin kan, Sahadatu Dairu, ẹni ọdún 42 42 years, pàdánù ọmọ rẹ̀ ọkùnrin ọmọ ọdún 2 sí. Ó kú látàrí ebi àti ibà tó ṣe lásìkò ẹ̀kún omi náà. Obìnrin ọ̀hún sọ nígbà náà pé òun rí ẹgbẹ̀rún 10 náírà gbà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ nígbà tí omíyalé náà ṣẹlẹ̀. Nínú àlàyé tirẹ̀, ìjọba ìpínlẹ̀ Borno sọ pé òun nawọ́ ìrànwọ́ sí àwọn agbègbè tí omíyalé kojú náà. Ó tọ́ka àwọn ibùdó àánú, ìpèsè oúnjẹ àti owó tó dà sílẹ̀ láti ṣẹ́gun ìdààmú àwọn èèyàn náà. Ìjọba láwọn ti bẹ̀rẹ̀ sí kọ́ adágún odò Alau tó ya lọ́dún náà tó fa omíyalé, èyí tó wà ní ìgbèríko Maiduguri. Ọdún 1986 ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ adágún odò náà. Àjọ Chad Basin Development Authority (CBDA), iléeṣẹ́ ìjọba Nàìjíríà ló sì mójútó. Ṣùgbọ́n ìkọlù Boko Haram tó ti lé lọ́dún 10 sẹ́yìn tó wáyé lágbègbè náà kò jẹ́ kó rọrùn fún ìjọba láti mójútó dáàmù ọ̀hún, gẹ́gẹ́ bí Mohammed Shettima, olórí lẹ́ka ìmọ̀-ẹ̀rọ iléeṣẹ́ náà ṣe ṣàlàyé. Ó ní ibi ẹnu ibodè igbó Sambisa ni adágún odò náà wà, bíi kìlómítà 4 sí ibùba àwọn ikọ̀ alákatakítí ẹ̀sìn náà ni. Ó ní odò náà ti díbàjẹ́ nítorí àìsí àbójútó nígbà tí òjò ńlá rọ̀ lọ́dún tó kọjá. Ibùdó adágún omi náà yà, ó sì ń tú omi tó lágbára jáde sí ìgboro ìlú. Lóṣù kẹjọ ni wọ́n pa sọ́jà 2 sí ìtòsí adágún odò náà. Ẹ̀ṣọ́ aláàbò 4 tí wọ́n fura sí pé àwọn alákatakítí ẹlẹ́sìn Islam náà ló pa wọ́n. Ọ̀kan lára àwọn èèyàn tí ẹ̀kún omi dà láàmú tó sì ní ọwọ́ àwọn alákatakítí ẹ̀sìn Islam náà nínú ní ìyá àgbà kan, Mariam Jida. Níṣe ló sá kúrò ní ìlú abínibí rẹ̀ tí í ṣe Damboa pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin àti ọmọ 2 nígbà tí àwọn Boko Haram dé bá wọn lálejò lọ́dún 4 sẹ́yìn. Lẹ́yìn tó sá dé Maiduguri, èrò ọkàn rẹ̀ ni pé òun ti dé ibi ààbò àti ìsádi àlàáfíà. Nígbà náà ni ìkún omi tún dé tó tún lé Mariam Jida àti ìdílé rẹ̀ jáde lẹ́ẹ̀kejì. Nígbà tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ tó ń ti ìbànújẹ́ lójú ìyá ẹni ọdún 72 72 years náà, ó hàn pé ojú rẹ̀ ti rí tó nínú ayé rẹ̀. Ó ní òun dúró láàrin omi, òun sunkún, ojú lòun kò rán òun níṣẹ́. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, kì í ṣe pé Mariam pàdánù ilé rẹ̀ nìkan, níṣe ló tún pàdánù àwọn àwòrán mọ̀lẹ́bí àti dúkìá tó fi lè máa rántí ẹbí rẹ̀. Títí di àsìkò yìí tí ọdún kan ti pé tó sì ti kọjá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkún omi náà, ọ̀pọ̀ olùgbé agbègbè ọ̀hún ni wọ́n sì ń wọ̀sùn kiri láì ní ilé gbòógì tí wọ́n lè padà sí. Bákan náà ni ẹ̀kún omi yìí dààmú àwọn ọ̀dọ́ náà. Ọ̀pọ̀ wọn kò lè lọ sí ilé ìwé mọ́. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò sì rí ibi kankan lọ mọ́ báyìí. Ọ̀kan lára wọn, Ali Kadau, ẹni ọdún 21 21 years, sọ pé ẹ̀kún omi náà gba gbogbo nǹkan pátá lọ́wọ́ òun. Ó ṣàlàyé pé òjò náà kò yàtọ̀ sí bí òjò tó ṣe máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àfi bí ó ṣe kọ̀ tí kò dá. Nígbà náà ló di pé omi bẹ̀rẹ̀ sí ya wọlé, káwọn sì tó ṣẹ́jú pé agbègbè Gwange tóun gbé ti wà lábẹ́ omi. Ó ní ilégbèé àwọn tó jẹ́ pé amọ̀ ni wọ́n fi kọ́, kò lè gba omi dúró mọ́. Ńṣe ni àwọn ògiri bẹ̀rẹ̀ sí wó, omi ń wọlé, ó ń gbé gbogbo nǹkan lọ. Aṣọ àwọn, ẹni, oúnjẹ títí kan fóòmù ibùsùn, gbogbo ẹ̀ ló bá omi lọ. Ó ní ọjọ́ 3 ni mọ̀lẹ́bí òun fi sùn síta gbangba kí wọ́n tó rí ibì kan nítòsí iléèwé kan. Ibẹ̀ ni wọ́n sọ di ibùgbé tí wọ́n ń gbé. Kò sí àṣírí wọn kan tó bò, gbogbo ojú ló ń rí wọn pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá ń ṣe níta gbangba tí wọ́n ń gbé. Kò sí ìdẹ̀rùn, kálukú wulẹ̀ ń dùbúlẹ̀ kiri ibi tí ó bá rí ni. Ó ní ṣọ́ọ̀bù mẹkáníìkì tó rí nǹkan jẹ tẹ́lẹ̀ náà ti farada wàhálà, omi ti ba àwọn irinṣẹ́ àti ẹ̀rọ wọn jẹ́. Ó
ní nígbà míì òun máa ń bá wọn ti kẹ̀kẹ́ wheelbarrows láàrin ọjà ni kí òun tó lè jẹun. Àwọn ọjọ́ míì sì wà tí òun máa ń kàn jókòó lásán tí òun ò ní rí nǹkan ṣe ju kí òun máa ronú lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Umaru Zulum ṣàpèjúwe ẹ̀kún omi náà bíi akọ iṣẹ́, pàápàá bí a bá wo ìdààmú àti ìkọlù tó ń kojú ìpínlẹ̀ yìí láti ọdún 16 sẹ́yìn. A gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí a ya iṣẹ́ fún lọ́tọ̀. Wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i pé àwọn ìdílé tó kàn rí ìrànlọ́wọ́ tó tọ́ sí wọn gbà títí kan ibùgbé àti oúnjẹ. Gẹ́gẹ́ bí gómìnà ṣe wí, kò rọrùn láti wá ibùgbé fún èèyàn mílíọ̀nù 2 ní Maiduguri, ìlú kan tó ti gbàlejò èèyàn tó lé ní mílíọ̀nù kan tí ogun lédè tẹ́lẹ̀, ogun àwọn alákatakítí ẹ̀sìn Islam àti àwọn ìkọlù míì. Ohun tó ṣe kókó fún ìjọba ni láti dẹ́kun omi tó ń ya láyàjù náà, èyí tí wọ́n ṣe tí gbogbo ìlú kò fi bá omi lọ. Wọ́n rí èyí ṣe nípasẹ̀ líla ọ̀nà fún omi. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùmarè, yóò sì dára fún yín.